yọ ẹgbẹ́ owó yọ wọ́n ṣe bóṣù ló yọ àṣẹ̀ṣẹ̀ yọ oṣù kó tó wáyọ̀ bí ọjọ́ ẹgbẹ́ ọ̀la yọ wọ́n ṣe bóṣù ló yọ. ẹgbẹ́ ọ̀la yọ wọ́n ṣe bóṣù ló yọ ẹgbẹ́ bọ̀rọ̀ ọ̀la yọ wọ́n ṣe bóṣù ló yọ àṣẹ̀ṣẹ̀ yọ oṣù kó tó wáyọ̀ bí ọjọ́ ẹgbẹ́ ọ̀la yọ wọ́n ṣe bóṣù ló yọ. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ méjì alẹ́ o ìṣọ̀lá mo dé kùtùkùtù méjì òwúrọ̀ mo dé pàpàpà méjì ìyálẹ̀ta ìgbà ńlá mo dé bàbá gbọ́n mi kàn tún dé bàbá lẹ̀ odò. wí fáfẹ́fẹ́ afẹ́fẹ́ tó lówó gbóhùn mi rè gbèrè òkun mo náà má gbóhùn mi rè gbèrè òkun mọ́ ni mo fẹ́ fi ṣe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ olówó gbóhùn mi rè gbèrè ọ̀sà mo náà má gbóhùn mi rè gbèrè ọ̀sà mọ́ ni mo fẹ́ fi ṣe ìṣọ̀lá ó yá o mo fẹ́ fò lókè ó yẹ jájọ rè lú ọ̀bà ọmọ ẹgbẹ́ bọ̀rọ̀ kìíní Billionaires International Quiz Club ní ṣàjọ̀dún ọdún ayọ̀ lẹ́mọ̀ sí ìṣọ̀lá alérí ọba mo kọrin fọ́ba títí ọba pọ̀nlé kọrin fún jòyè lọ́jọ́ ọjọ́ sí ìjòyè gbélẹ̀kẹ̀lé alọ́nù àríwá darí olórí gbogbo ọmọ ẹgbẹ́ Billionaires International Quiz Club yẹ mọ́ ọmọdé ọ̀pẹ ní gẹ̀ǹgẹ̀ ní sápẹ́rúwé ọdọọdún lẹ̀ wá ń wà láṣẹ lẹ́dùnmarì ọdún yóò wá ní jáse mọ́ ó yá o ìṣọ̀lá ẹ̀mí mọ́ lọ́ba mo mọ́ lóyè mo mọ́ gbogbo ọmọ ẹgbẹ́ Billionaires International Quiz Club yé dáadáa bá kí wọ́n ti pé wọ́n kú ọdún bá ń ké sálára ẹ̀ bá ń ké sájòrò ẹ̀ bá ń ké sáwọ̀rọ̀ gún àga pé kí wọ́n wá wọ ẹgbẹ́ ọlọ́lá kó wá wọ ẹgbẹ́ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ ní gbòòrò ni. ó yẹ ẹ bá ń kí màmá ẹgbẹ́ mẹ́tírọ̀nù yìí àmọ́ ní màmá Madam Risikat Adéjọkẹ́ JP Quiz Mother ibà yín ṣe màmá àwọn ọmọ alálùbáríkà ọbí Quiz Mother bá mújú ọpẹ́ ní gẹ́gẹ́ mímọ́lẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ǹlẹ́ o ọmọ àwòrán ìkìtì gbé ni wọ́n kí bàbá tó gbé bí yín lọ́mọ ǹlẹ́ ọmọ akẹ́sàn bẹ́yìn lọ́mọ lọ́wọ́ ọlọ́kọ̀ tí ń ṣòwò ọmọ lówó ọlọ́kọ̀ tí ń ṣèjìgbà lẹ̀kẹ̀ nílé ìṣẹ̀rí ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ tí ń ṣèjìgbà lẹ̀kẹ̀ ìdígédé ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ̀ pàwà káfàyẹ̀wà kádọ̀ panu kádàgẹ̀mù káfọ̀ gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ̀rí nílé bàbá tó gbé bí ọlọ́mọ yín lọ́mọ arúgbó ọdẹ yìí ti ń fàyàfà bá kẹsàn-án ògàjù gòbí ògàjù kùkùté bí bàbá yín bá ti níbọn àmúlé lọ́wọ́ kékeré ọdẹ ni bàbá yín ṣe ọmọ àgbẹ̀ bí ayé o matron bẹ́yìn lọ́mọ àgbẹ̀ bí ọ̀run lé bàbá yín wọ́n yìí gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù wọ́n yìí gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn wọn náà kó tapá tẹsẹ̀ rẹ̀ àgbọ̀ ọ̀run lọ ni wọ́n kí bàbá tó gbé bí yín lọ́mọ. ǹlẹ́ o aya olóyè olúwa adéyẹmí o ìjẹ̀bú nílé ọkọ̀ ẹ̀yìn ọmọ alárẹ̀ ọmọ aládì gbogbo màgbọ́ adìyẹ bá roko apá tètèlé aró orókun aró rẹ̀ dìyẹ ọmọ ń ṣe ní ọyọ̀yọ̀yọ̀yọ̀ kó má yọ̀ mọ́ wọn sì ní olè bá ní ọmọ nígbò màdé ọmọ nígbò máwọ̀ ni wọ́n ń kí ọkọ̀ ẹ̀yìn gbọ́nà bí n bá délé mẹ́tírọ̀nù ẹ bá mi kí pẹ́tírọ̀nù kábíyèsí inú ilé gangan ni wọ́n ní ká mọ́ dúpẹ́ fún àdúró ti ẹ̀yìn inú ẹgbẹ́ Billionaires International Quiz Club gbọ́nà ta ni mò ń pè rí olóyè
fìnà ijó alágbẹ̀dẹ ò bá finá mọ́. Máa gbé èjì gbọ́jọ́ èjì gbàjà èjì gbọ́jọ́ gbogbo nílé bàbá tó gbé bí ọlọ́mọ lẹ́ o lówó bí Adéjọkẹ́. Ó yá bí n bá kú Olóńdó tán ó tún ti yá o nílé ààrẹ káfàtà president general nínú ẹgbẹ́ Billionaires International Peace Club yìí ni mò ń pè ní bàbá borí àkànní àfidà lálẹ́ gàràgà. Ìyá ẹ wá wà lájà tó borí tó túbọ̀ wà. Epo rẹ̀ ni ọlá fún mi láyọ̀ Adéyínká ni mò ń gbé sí. Lóríire tó kó lóríire jọ ni. Mo gbọ́ èmi mọ́lé àwọn bàbá rẹ̀. Èmi mọ bí wọ́n ti ń kà àwọn bàbá rẹ̀ tí wọ́n fún yín lóbì tó gbó kárakára. Mo mọ bí wọ́n ti ń kí bàbá rẹ̀ tí wọ́n ti ń yọ gbóngbó tì ní. Lédè tí wọ́n lọ́mọ Èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ni mò ń ké sí. Ọmọ alàgbà lúgbù bàbá omi ọmọ àtàbàtúbù bàbá odò òkodò. Ọmọ eléko ni ọ́ bí wọ́n lọ́mọ olómi òkun. Eléko ni ọ́ bí wọ́n lọ́mọ olómi ọ̀sà. Olómi ọ̀sà kan ti sàn wéréké. Bẹ́yìn lọ́mọ olómi ti ń ṣe ní lóore. Rẹ̀ káfàtà mọ́ gbọ́ bí wọ́n lọ́mọ kútere àṣà lóògùn. Wọ́n máa kó òṣà ní ẹsẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe kútere òṣà gbowó kútere àgbọmọ. Odindi orí lọ́wọ́ ẹni. Ǹlẹ́ o ọmọ Èkó àdèlé o. Bí àgéré ti ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ nílé bàbá tó gbé bí ọlọ́mọ bí wọ́n tún lọ́mọ ìgbàmọ́ lísàbí ọmọ agbóhùn àgàlà. Ọmọ eríjó ogun ọ̀la o. Àwọn òsílẹ̀kùn pálẹ̀kùn dé àríbi ogun lóbi ogun bàbá tiyín lóróyìn ogun bára fagbẹ̀. Bẹ́yìn lọ́mọ òsílẹ̀kùn palẹ̀kùn dé ní wọ́n kí bàbá tó gbé bí yín lọ́mọ. Olórí ọgbọ́n mo tún fò fẹ́rẹ́ ó délé Adéjọkẹ́ ọmọ ṣìnáwó àyàkíbi vice president nínú ẹgbẹ́ Billionaires International Peace Club yìí. Ó yá mọ̀ mo gbé ọpẹ́ ní gẹ́ngẹ́ bá ti ra àwọn ọmọ Ìjẹ̀bú máa káwọ́ sókè. Ọmọ alágẹmọ mẹ́rìnlélógún ọmọ akẹsàn balẹ̀ ọjà níbi owó gbé so. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ aládìyẹ ògògò màgúwádìyẹ bá rókun aró rádìyẹ. Ọmọ òun sì ní ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́ òun sì ní olè panikú. Ọmọ onígbò mádé ọmọ onígbò máwọ̀. Àjòjì tó bá wọ gbòòrò yìí ń kọ́ àjẹbọra ńlẹ̀ bàbá tó gbé bí ọlọ́mọ. Máa gbọ́ Adéjọkẹ́ vice president yìí. Bóun Ìjẹ̀bú wọn á dorí wọn ní wíníwíní. Bóun Ìjẹ̀bú wọn á dorí wọn wíníwíní. Bóun Ìjẹ̀bú wọn á fọ ọdún wọn tó kù wọn fi ṣọdún alágẹmọ. Ńlẹ́wọ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ni wọ́n kí bàbá tó gbé bí ọlọ́mọ. Olórí Patrick. Ó yá financial secretary ń kọ́ billionaire Oyíndàmọ́lá Olúfúnkẹ́ Bọ́lá Kalẹ̀ ayé olúni ń bẹ nílé ní àbúròde. Kò mọ̀ súnmọ́ a. Ìmọ̀lẹ́ àwọn bàbá tẹ̀yìn ńlá o. Ọmọ ọdún Èkìtì tí kété ìyá ó yẹ nìṣó nílé bàbá tẹ̀yìn ẹgbẹ́ ńlọ jiyàn kí n tó padà. Ọmọ tàlàbọ̀sẹ̀ ọmọ olóṣì méjì gbá yúnmùyúnmù kalẹ̀ ọmọ èèyàn bàbá àlẹ̀kẹ̀. Ọmọ olókè méjì takọtabo ọmọ olókè mẹ́rìnlélógún ọmọ ọlọ́yẹ bàbá oyin. Ǹjọ́ ọyẹ́dùn máa ròkun ǹjọ́ ọyẹ́dùn máa rọ̀ṣà ǹjọ́ ọyẹ́ gbọ́dùn máa ròkó lé. Bẹ́yìn lọ máa sọ yẹ́ tán kó ìṣòro. Bọ́lá Kalẹ̀ o bí wọ́n lọ́mọ fún lẹ́ran kí n fún ẹ lẹ́kọ̀ọ́ sí. Ta ló mọ̀ kójú ẹ̀kún abanilẹ́rù gbogbo ewúrẹ́ lọ. Ọmọ olókè mẹ́rìndínlógún o. Mẹ́ta àdúró bọ̀ mẹ́ta àbẹ̀rẹ̀ bọ̀. Ọ̀kan là ń bọ̀ tá ò gbọ́dọ̀ rodó. Ọ̀kan là ń bọ̀ tá ò gbọ́dọ̀ rodò. Ọ̀kan tó kù lòun dohun àkúnlẹ̀bọ̀ nílé bàbá tó gbé bí ọlọ́mọ. Ǹlẹ́ o ayé olúrin. Ìyá wọn nílàró ògògó àwọn kú lodò. Sàmbà lọ́pọ̀ ọmọ pọ̀ tí ń jẹ eégún ni wọ́n kì í. Bàbá tó gbé bí wọn lọ́mọ. Ẹ bá délé ẹ bá ń kó lóye olúni. Ẹ má bá ń kí wọ́n pọ́n wọn lọ́mọ tí ń jò ní gèrè. Ọlọ́mọ adìyẹ sùn wọ́n ti bókú. Láàrú oko tó lọ ta tán adìyẹ ti dìde. Báwọn lọmọ ẹni lónìí bú ẹ̀fọ́ lónà dàn. Sámbó ọmọ kúlòdò gbogbo ànígbẹ́. Sámbó gbogbo ọmọ kúlòdò ànígbà. Ọmọ ikú kan bẹ lódò tó ti borí wáyé. Òkú ni wọ́n o. Wọ́n á máa pé òkúta gbẹ́dọ̀jà tó ta. Òkúta gbẹ́dọ̀jà tó kojú owó. Ìran bàbá wọn gbé wálé tí wọ́n dáṣọ fún tí wọ́n pè léegun. Ojú ti yá o. Ọ̀dọ̀ social secretary ni mò ń lọ. Billionaire Tèmítọ́pẹ́ Ṣítù ó yá máa
gùn wálé ayé orí ìdẹ lọ́wọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀. wọ́n máa kìyìn pé èèyàn oníjọ́mọ̀ ọ̀sùn kó jalè láyé, èèyàn oníjọ́mọ̀ ọ̀sùn kó tún ṣàbòsí láyé. ẹni bá ṣerú rẹ̀ ládé kò ju àwọlé olúwa rẹ̀. tún ti yá o ẹ bá ń pe assistant bí àrò kó jáde kó mújú ọpẹ́ wá. ìnọdún babaláyé ó yẹ kó mújú ọpẹ́ ní gẹ́ngẹ́. ìbítọ́lá ọlátọ́yọ̀sí aya olóyè aládé ni mò ń ké sí. ǹlẹ́ o ọmọ olúyọ̀lé nìbàdàn. èmo rí kí àwọn bàbá tẹ̀yìn. ìbàdàn máa jòrò sàn máa jẹ̀gbín yóò máa fi kàrà wọn fọ́rí mu. ìbàdàn ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun wọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. ọmọ ìbíkúnlé lágbàlá ajáyàjáyà ìlú àjàyí àjàyí ògidì olú oníkànga àjíkun ìlú àjàyí ògidì olú òbomi òtúrú wẹ̀dà ògbórí ẹ̀fọn sáfìsàfìsà. wọ́n máa gbé bèrè ó tó wọ̀ ọ́ ibi olè gbé ń jàre olóhùn ní ọmọ lágẹ̀lú. lẹ́yìn lọ́mọ agbọ́ sátá mọ́mọ́ sá ọmọ agbọ́ yàyà mọ́mọ́ yà. ẹlẹ́yẹlé lomi títẹ̀rù tọmọ́ mu àtẹ̀jì rẹ̀ lomi abúmúdùwẹ̀ nílẹ̀ Ìbàdàn. ẹ bá ń gbọ́ kó gbàgbẹ̀rẹ̀ kó gba nọ́ọ̀sẹ̀sì rárá chief whip officer ni mò ń ké sí. Billionaires Olúwakẹ́mi Ayọ̀délé aya Haruna Williams. ọmọ Ìbàdàn Mercy ọgọ́ o aya wọn lọ́yọ̀ọ́ Mercy ojàre lágbolé Haruna. máa pé Ìbàdàn ló mọ̀ ó mọ̀ láyé pọ̀ máa gbòòrò sun ajẹ́ ìlú àfikàrà wọn fọ́rí mu yín. Ìbàdàn ìlú Ògúnmọ́lá ológbòdo kẹ̀rí lójú ogbó wọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. ǹlẹ́ o aya wọn lọ́yọ̀ọ́ aláàbòjò pàṣẹ kẹrẹmọ́dé àtìbà. ibi tí wọ́n ti ń gbé kó lówó gbòwó kí wọ́n fà kójú tọwọ́ rẹ̀ lẹ̀. kó bá lè jìjà kó bá lè dákun ni. yìí ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ó ṣe bí bàbá ẹnì kankan. wọ́n máa gbé Ọ̀yọ́ lónìí káníkà sọ́gbà ká gbẹ́sẹ̀ ká yan fanda. ọmọ Ajíṣọlá ọmọ odò pàṣẹ kẹrẹmọ́dé àtìbà. tó ti yá o ó di ilé chief welfare officer Adéyẹmí ológun ebi. yanni Adéyẹmí sóhun ni mò ń ké sí. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ aládìyẹ ogúngun màgò. adìyẹ bá roko apá kékeré aró roko aró rẹ̀ dìyẹ. ẹ máa gbọ́ owó Jẹ̀bú á máa ta sánsan owó Jẹ̀bú á máa ta sánsan. gẹ́gẹ́ ni fẹ́ farawé Jẹ̀bú láyé tó bá ti dọ̀rọ̀ olówó dé nítorí Jẹ̀bú á máa náwó. ẹni yẹni ẹ̀yẹ ni wọ́n. ní bàbá tó gbé bí wọn lọ́mọ. táwọn lọ́mọ nígbò mádé ọmọ nígbò máwọ̀. àjòjì tó bá wọ gbòòrò yìí pàdé bọ̀rà ńlẹ̀ bàbá tó gbé bí wọn lọ́mọ. ní báńkì ọwọ́ Jẹ̀bú máa tún kí ọwọ́ Èkó. nítorí ìwọ lọ́mọ Èkó arómi sálẹ̀gbẹ́lẹ́gbẹ́. ìwọ lọ́mọ Òkú bàbá omi ọ̀sà bàbá odò. ìwọ lọ́mọ kútèrè àṣà lóògùn ọ̀sà ní ẹsẹ̀ má lọ sí kútèrè ọ̀sà gbowó ọ̀sà gbọmọ kútèrè agolindi orí lọ́wọ́ ẹni ńlẹ́ ọmọ Èkó àdèlé níbi àgéré tí ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. ó yá bí n bá kúrò lẹ́kọ̀ọ́ yẹ máa gba Ìjẹ̀ṣẹ̀. òṣèré ọmọ onílẹ̀ òbí lọ assistant chief welfare officer. ó yá bí lọ ní Adéròǹkẹ́ làwà ọgbọ́ ọmọ onílẹ̀ òbí. èmi mọ bí wọ́n ti ń kí bàbá tó gbé bí ọlọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣà òdìdí ìṣáná ilé ni bàbá wọn ti ń ná roko. Ìjẹ̀ṣà ló sì tòlótòló ẹrú bàbá wọn ló sì pẹ́pẹ́yẹ. ọmọ wá ọmọ bòkun Ìjẹ̀ṣà mòrò. ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́wọ́ tìrì wọ́n. báyìí lọ́mọ olóbì kan wọ́wọ́ tìrì wọ́. èyí tó bá fẹ́ ni àwọ̀ sápò ẹni. èyí tó bá jẹ́ tẹni àwọ̀ sínú igbó. ẹranko búburú aróhùn mú jẹ. Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n ọba aláàbúrò. ẹ o Ìjẹ̀ṣà ọmọ àrò ọmọ apànàdà. láì ní fárí apá kan kí n dọ́kan sí. bí n bá ti gbogbo lóye inú ẹgbẹ́ bọ̀rọ̀ kí ní Billionaires International Queens Club. ọmọ ẹgbẹ́ pátápátá mo gbọ́dọ̀ ṣàkólé ṣàyẹ́sí wọn. torí ọmọ ọba ní ayé ọba ní ìlẹ̀kẹ̀ ọba ní bàtà ọba ní ìrùkẹ̀rẹ̀ ọba ní. Billionaires Wúrọ̀lá Olúrántí dàda ayé Ọlásẹ́yìndé. lẹ́wọ̀n ọmọ Èkìtì kété olókè méjì takọtabo. lẹ́wọ̀n ọmọ olókè mẹ́rìndínlógún ọmọ ìyún bàbá ìlẹ̀kẹ̀. ìwọ lọmọ lọ́yẹ̀ bàbá oyin. ìjọ ọyẹ́dùn máa rògùn ìdọ́ ọyẹ́dùn
billionaire Mọ̀dínàtì Àníkẹ́ ńlẹ́ o ọjàyé kún mi o kún mi àjàdí ikọ̀ kún mi ti kún mọ́ lójú ti kún mọ́ lẹ́nu ààrẹ ń pè ọ́ òun dífá fífá bá fọre bá rèé ò fọre nílé bàbá tó gbé bí ọlọ́mọ ńkọ́ kí ló máa ṣe. ọmọ ẹgbẹ́ ààrẹ ràkìtàn lọ́jẹ̀ mẹ́dìyẹ bọ̀ wálé ó jí bẹ́ẹ̀ ni kò rí adìyẹ ló ṣàgbàkú ààrẹ adìyẹ ló ṣàgbàkú adìyẹ lọ́gbọ̀n ààrẹ ńlọta wàá máa gbọ́ wọn ní bàrẹ́ bá fúnni ládìyẹ sí àfìgbòdìndí orí lọ́wọ́ ẹni ni wọ́n ti bàbá tó gbé bí ọlọ́mọ. ilé tiri kó òkè tiri mọ́ wò ó ògiri tiri wó ilá tiri kó àgbò tiri kan ọkà bàbá tiri wo lóko lójú ọmọdé ò bá bá gbà jẹun títiri nílé bàbá tó gbé bí ọlọ́mọ ọ̀hún lọ́wọ́ ọmọ ọjà yìí. ó tún ti yá ẹ bá ń pẹ́ billionaire ọmọ Bọ́lájí Àyọ̀ká blessing sí bí ẹ̀jẹ̀ ń bá wọn lélẹ̀ bàbá wọn ńlẹ́wọ́ ọmọ Ẹ̀gbá wọn lísàbí ẹ̀mọ́ ọgbọ́ ọmọ ẹ̀rìnlẹ̀gbà Ẹ̀gbá Aláké Ẹ̀gbá Òkè Ọ̀nà Ẹ̀gbá Agbágùrà Ẹ̀gbá Òwu Ẹ̀gbá Aláké lágbé bí bàbá tó gbé bí ọlọ́mọ billionaire ọmọ Bọ́lájí Àyọ̀ká ńlẹ́wọ́ ọmọ Aráké màjọ méjì màjọ gbẹrú màjọ gbẹkọ gbẹrú nísìnyí ẹ̀kọ́ kìí sí nìyàn ọmọ ọlọ́kà mẹ́rìndínlógún ọmọ èrè ló àgé ọmọ ọdọ ọ̀fẹ́ mẹ́rin ọmọ owó bá lè pẹja kó pẹja wọn bá lè pààrọ̀ kó pààrọ̀ ìgbẹ́ngàn náà lò ní o gbọ́dọ̀ kọ́ ọmọ òun gbàrọ̀jà fetí kó láwálé sọlá ó yá kí n tó máa lọ ìnísàláyì alẹ́ billionaire Bùnmi ọmọ Bọ́lá ńlẹ̀ rúẹ́gì ni ọmọ òdò àríyìn jàjà Oǹdó bẹ́ẹ̀ bá lẹ́yìn òní jàjà mọ́ ọ̀jàjà lèmi ò máa pè yín bó bá dọ̀la Oǹdó kò gbọ́dọ̀ jẹ́wé ẹran bẹ̀ ni wọn ò gbọ́dọ̀ wá gbogbo bẹ̀. Rèmọ̀gún níyìn o Rèmọ̀gún níyàn máa rọ níyè Rèmọ̀gún ọmọ rọwọ́rọwọ́ níjọ́ alágbẹ̀dẹ ò bá rọwọ́ mú mọ́ wọ́n máa wí wọ́n máa rò lọ́nà oko ni wọ́n máa wí wọ́n máa rò wọ́n máa wí pé ṣèbá lágbẹ̀dẹ máa ló ń ràn ní àgbẹ̀ rokoroko jẹ́ kó kìtì ọ̀gàn ilẹ̀ tí ń bọ̀ tẹ́ bá mọ́kọ́ wálé ẹgbẹ́ náà máa wí pé ìníbọ̀ mú ṣubọ̀ ńlẹ́ ọmọ fínà alágbẹ̀dẹ ò bá fínà mọ́ wọ́n máa gbé jígbọ́jọ́ ejígbàjà jígbọ́jọ́ gbogbo nílé bàbá tó gbé bí ọlọ́mọ. ó yá gbogbo ọmọ ẹgbẹ́ Billionaires Club yìí pátápátá bẹ́ẹ̀ lókè òkun ẹ̀tẹ́wọ́ ẹja sórí ọdún sọdúnmọ́dún ní sáwọ́ sọdúnmọ́dún àsosùmọ́sù àsáwọ́ àsosùmọ́sù tí bẹ́ẹ̀ lókè ẹ̀ ní jáwálẹ̀ ọjà ire lókè lẹ́mú rú sí lókè ní sobéso